kú ojúmọ́ o, a kú ìsinmi èní níbi gbogbo tẹ́ bá wà lágbàáyé tí ẹ ti ń gbọ́ mi. Àwa ìjọ orí afẹ́fẹ́ olùfẹ́ Jésù la kọ sí yín lónìí. Jesus lovers everywhere online community church ló gbé ìsìn wá bá wa lọ́jọ́ òní, ọjọ́ Olúwa. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kejì oṣù kẹta la wà yìí o. Ẹ jẹ́ ká mọ rírì Ọlọ́run nínú ayé wa. Ẹ jẹ́ ká mọ rírì oore rẹ̀, ká mọ rírì ìfẹ́ rẹ̀ sí wa. Mo fẹ́ kí a ké sí gbogbo ènìyàn tó wà nítòsí, lókè òkun, lókè ọya, àwọn tó wà ní àríká wa nílùú wa níbí, tàbí àwọn tó bá wà níbi gbogbo, pàápàá àwọn àgbàlagbà, àwọn elédè káàrọ̀ òjíire bíi tiwa báyìí. Ẹ ká ké sí gbogbo pé ìsìn ti bẹ̀rẹ̀ lónìí, ọjọ́ Olúwa o. Ìsìn ti bẹ̀rẹ̀ o. Ìsìn ti bẹ̀rẹ̀, ọjọ́ Olúwa gbọ́dọ̀ lọ láì ṣe pé àjọsìn sí Olúwa. Ọjọ́ Olúwa gbọ́dọ̀ lọ láì ṣe pé a mọ rírì Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, láì pé a mọ rírì iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ ká ké sí wọn níbi gbogbo tó bá wà. Ẹ bá mi ké sí wọn pé ìsìn ti bẹ̀rẹ̀, kán tara chàchà, kán darapọ̀ mọ́ wa. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé, ká má dára wa ní agara lówùrọ̀ yìí. Ká fi ọpẹ́ wọlé, ẹ jẹ́ ká gbé ohùn ọpẹ́ wa sókè sí Ọlọ́run. Ọba tó ṣe dáadáa fún wa, Ọlọ́run dáadáa ni o. Ọba dáadáa ni o. Kò sẹ́lẹ́gbẹ́, kò sẹ́lòmíràn, kò sálágbára mọ́ àfiwọ́. Àfọlọ́run ọba, Ọlọ́run ọba lálágbára, òun lálágbára, òun sì ló ń gbanigbani tí gbogbo ayé sàtọ̀ wá ni. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lónìí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká gbéga, ká fi ìmoore wa hàn, ká fi ìmoore wa hàn. Ọba tó ń ṣoore fẹ́ gbọ́n, tó ń ṣoore fún àbúrò, ó ń ṣoore fún òbí, ó ń ṣoore fún ọmọ, ó ń ṣoore fún ọkọ, ó ń ṣoore fún aya, ó ń ṣoore fún ọba, ó ń ṣoore fún joyè. Bẹ́ẹ̀ ni, kò gbàgbé tẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run ò jáfara nínú oore rẹ̀, kò jáfara nínú ìṣeun ìfẹ́ rẹ̀ sí wa. Ẹ jẹ́ ká gbé ohùn ọpẹ́ wa sókè, ká yin Olúwa. Ẹ gbé Olúwa ga tọkàntọkàn, ẹ yin Olúwa tọkàntọkàn. Ẹ̀yin ènìyàn mímọ́, gbogbo ènìyàn mímọ́ tó ń gbọ́ mi lágbàáyé níbi gbogbo tẹ́ bá wà, àkókò yìí ẹ jẹ́ á fi sílẹ̀ lábẹ́ wákàtí kan ká fi jọ́sìn sí Olúwa. Ẹ jẹ́ á gbé Olúwa ga tọkàntọkàn, ẹ ká fi ọkàn ìmoore hàn, ẹ ká fi ọkàn wa jọ́sìn sí, ká kọrin sí àwa tá a lè kọrin, ẹ ká jọ́sìn, ká yìn àwa tá a lè yìn dáadáa. Ìwọ tó bá lè ka sáàmù, ka sáàmù. Ìwọ tó bá lè sọ àwọn ọ̀rọ̀ ẹwà, ọ̀rọ̀ tó mú orí ènìyàn wú, àwọn ọ̀rọ̀ ìwúrí, ọ̀rọ̀ ìṣítí ìwúrí, ó yá sọ sí Ọlọ́run. Kí o polongo ẹwà rẹ̀, kí o polongo ìwà ìmọ̀ rẹ̀, kí o polongo òdodo rẹ̀, kí o polongo ìṣerere rẹ̀, ìṣoore rẹ̀, kí o polongo òdodo rẹ̀. Yin Olúwa, yin Olúwa, yin Olúwa, yin Olúwa. Ó yá fi ọkàn rẹ yìn, fi ohùn rẹ yìn, fi ẹnu rẹ yìn. Sọ fún Olúwa pé o ṣé Jésù, o ṣé Bàbá, o ṣé Ọlọ́run, o ṣé Ẹ̀mí Mímọ́, o ṣé àyìn ọ́, o ṣé àyìn ọ́, o ṣé àyìn ọ́ tọkàntọkàn, àyìn ọ́, o ṣeun, o ṣeun Ọlọ́run, o ṣeun àyìn ọ́. Gba ọpẹ́, gba ìyìn, gba ọpẹ́, gba ìyìn, gba ọpẹ́, gba ìyìn, gba ọpẹ́, gba ìyìn, gba ọpẹ́, gba ìyìn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún ọ tó gbàdúrà yẹn tọkàntọkàn, ìyìn ò ní tán lẹ́nu ẹ. Lábẹ́ bó ti ń kórí, o máa yin Ọlọ́run. Ọ̀tá ò ní gba ẹ̀yìn ẹnu rẹ lọ, ọ̀tá ò ní gba ọpẹ́ lọ lẹ́nu rẹ. Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, òwúrọ̀ yìí á wá pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn wa láti dúpẹ́. Adúpẹ́ ẹ̀mí, adúpẹ́ àlàáfíà àgọ́ ara wa, adúpẹ́ ìpèsè ojoojúmọ́, adúpẹ́ rírí jẹ, rírí mu, adúpẹ́ rírí ná, rírí lò, adúpẹ́ gbogbo ohun tó ṣe dáadáa nípa tiwa, tẹbí tará, tọkọtọkọ, tayataya, tọmọtọmọ, tẹbí taratara, ti àwọn alábàáṣiṣẹ́pọ̀, alábàágbé pàápàá. Adúpẹ́, adúpẹ́. Akọ ìpè ìròyìn ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. Ìwọ ọba tó ń fún wa ní ìròyìn ayọ̀ lóòrèkóòrè, ò jẹ́ kí ibi tó ń bẹ lóde ó dé bá wa, ò jẹ́ kí a ṣubú dànù, ò jẹ́ kábàámọ̀ pa wáyé, ò jẹ́ kábàámọ̀ pa mọ́ ọ́. Ó mú gbogbo tó ń jogun àbámọ̀, ó mú kúrò nínú ọ̀rọ̀ wa. Ọlọ́run gba ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa. Ọpẹ́ yìí wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ní gbogbo ọ̀nà ló fi ṣe, a sì dúpẹ́ lọ́wọ́ rẹ. Lórúkọ Jésù Kristi gba ọpẹ́ wa. Ọpẹ́ yìí wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kí a gba àdúrà kan lónìí bá a ṣe fẹ́ bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run, wípé Ọlọ́run Bàbá mi o, Ọlọ́run Ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, jẹ́ kí ọ̀rọ̀ rẹ lónìí kó bí àǹfààní fún mi tí ó yí ayé mi padà. Àbáríkà Parusi Tabaya. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ sí mi lónìí
jẹ́ kó bí àǹfààní fún mi tí ó yí ayé mi padà. Ó yá gba àdúrà ẹ̀ tọkàntọkàn pẹ̀lú sí Ọlọ́run. Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, jẹ́ kí ọ̀rọ̀ rẹ sí mi lónìí lórúkọ Jésù kó bí àǹfààní fún mi tí ó yí ayé mi padà. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run bàbá tó balẹ̀ ohun gbogbo, ẹlẹ́dàá ayé àti ọ̀run, olùrànlọ́wọ́ tòótọ́, ìyè ayérayé, jẹ́ kí ọ̀rọ̀ rẹ sí wa lónìí bá a ṣe fẹ́ wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ. Jẹ́ kó bí àǹfààní fún wa tí ó yí ayé wa padà. Má jẹ́ ká wà bákan náà mọ́. Jẹ́ kí ó yé wa kí ó sì yí ayé wa padà. Ó ṣé Ọlọ́run bàbá wa. Ó ṣé torí pé ó ti gbọ́ ó sì ti dáhùn. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí àmì ẹ kó láre níbi tó bá wà. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Òní a fẹ́ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a bẹ̀rẹ̀ láwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa ajílẹ̀ ìgbàgbọ́. Ohun tí mo dẹ̀ fẹ́ tẹnumọ́ lónìí nípa ìmísí ẹ̀mí mímọ́, òun ni ajílẹ̀ ìgbàgbọ́ tí à ń pè ní ìmọ̀. Ajílẹ̀ ìgbàgbọ́ tí à ń pè ní ìmọ̀. Mo fẹ́ kí gbogbo ènìyàn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ mi. Ìwé Pétérù kejì orí kìíní ẹsẹ̀ 5 ibẹ̀ ẹsẹ̀ 5 dé keje gangan ní ohun ibi tí ọ̀rọ̀ ajílẹ̀ ìgbàgbọ́ yẹn wà, ṣùgbọ́n orí ẹsẹ̀ 5 láyé wà. Ó ní àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo. Ó túmọ̀ sí kẹ́ ẹ làkàkà kẹ́ ẹ gbìyànjú ẹ ṣe àìsinmi gbogbo. Ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere. Ó ní kí a fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere. Nítorí pé àkọ́kọ́ ajílẹ̀ tá a nílò àti fi kún ìgbàgbọ́ wa ní ìwà rere. Ohun tí a sọ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá nìyẹn. Ṣùgbọ́n lónìí a fẹ́ sọ nípa ajílẹ̀ ìgbàgbọ́ tí a ń pè ní ìmọ̀. Nígbà tó bá ti fi ìwà rere kún ìgbàgbọ́ tán, ó wá nílò àti ní ìmọ̀. Mo fẹ́ fi òye yé wa irú ìmọ̀ tó yẹ ká ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run lónìí. Ká bẹ̀rẹ̀ láti inú ìwé Galatia kí òye ohun tá à ń pè ní ìgbàgbọ́ yẹn gan pàápàá kí ó yé wa. Ìwé Galatia orí 2 ẹsẹ̀ 20 kí ló sọ? Àti kàn mí mọ́ àgbélébù. Ó ṣe díẹ̀ tí mo ti rí àwọn olórin wa tó kọrin nípa pé àti kàn wọ́n mọ́ àgbélébù. Ohun tí gbogbo wọn kọrin ní pé àwọn ti lówó, àwọn ti dolówó, àwọn ti dọlọ́lá nítorí pé àwọn ní Jésù. Kì í ṣe pé ó burú pé kó lówó torí ó ní Jésù. Àmọ́ kì í ṣe nítorí owó ló ṣe ní Jésù. Kò yí ẹ. Kì í ṣe torí owó ló ṣe ní Jésù o. Kì í ṣe nítorí gbogbo ohun tó dá ohun tó ń dún tó ń dán mọ̀nàmọ́ná mìnìmìnì láyé ló ṣe ní Jésù. Irọ́ nítorí tó ṣe ní Jésù kọ́ yẹn. Kọ́ lórí ohun ìdí pàtàkì tó ṣe ní Jésù kọ́ fún wa. Ìbọn lórí ẹ̀mí ni ẹ́. Ó ṣe máa kọrin ẹ̀mí tí gbogbo wa máa wà nú ara. Orin ẹ̀mí gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ènìyàn wà nú ẹ̀mí. Mò ń bọ̀. Kí ni ẹsẹ̀ Bíbélì yìí sọ? Ó ní àti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú Kristi. Ìwọ tí o bá ti di àtúnbí, ó ń ṣàlàyé ìgbé ayé titun tó wà nínú Jésù. Ó ń ṣàlàyé ẹ̀ fún ẹ. Àti kàn ẹ́ mọ́ àgbélébù pẹ̀lú Kristi. Tó bá jẹ́ àtúnbí ní tòótọ́, tá a bá ti tún ẹbí ní tòótọ́ tó ti fayé rẹ fún Jésù ní tòótọ́, tí ó jẹ́ pé òun díbọ́n o, tí ó jẹ́ pé òun tanra rẹ jẹ́ o. Ó ní àti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú Kristi, ṣùgbọ́n mo wà láàyè òótọ́ nítorí pé àtò fayé rẹ fún Jésù, ó yìí wà láyé o. Kì í ṣe pé o ti lọ bọ́lọ́run lókè o. Ó wà láyé, ó yìí wà láyé, àyè ń rí ọ. Orúkọ rẹ ìǹjẹ́ orúkọ rẹ, ó yìí lè wọṣọ, ó yìí lè ṣe gbogbo tí gbogbo àwọn tó wà láyé ń ṣe. Ó yìí wà láyé, àmọ́ a sì ti tún ọ bí. Kí ni ìyàtọ̀? Gbọ́ ọ̀sà. Ó ní ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kì í ṣe èmi mọ́. Kì í ṣe wọ. Kò lè jẹ́ ayé ẹ mọ́, kò lè jẹ́ wọ mọ́. Torí ìwọ tí gbogbo ènìyàn mọ̀ kó tó dọ́dọ̀ Jésù àti kàn mọ́ àgbélébù. Ìwọ tí gbogbo ènìyàn mọ̀ kó tó dọ́dọ̀ Jésù àti pa o.
àti pa àti kàn má gbélébú, ó ti kú sórí àgbélébú pẹ̀lú Kristi o. Ohun àtijọ́ ni ó sì ti kọjá lọ, ẹni àtijọ́ ni ó ti kọjá lọ, ó ti di ẹ̀dá titun o. Ẹ̀dá titun ló jẹ́, ẹ̀dá titun ló jẹ́ kí ni? Òun ló jẹ́. Bẹ́ẹ̀ ni ó ní ṣùgbọ́n, ó ní síbẹ̀ kì í ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Kò ń ṣe èmi mọ́, Kristi ló wà láàyè nínú mi. Wíwà tí mo sì wà láàyè nínú ara, wíwà tí mo wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀? Ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ohun tìkára rẹ̀ fún mi. Mo wà láàyè lóòótọ́, ṣùgbọ́n mi wà láàyè fún ara mi. Mi wà láàyè nípa bí mo ṣe wà tẹ́lẹ̀. Irọ́, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ohun tìkára rẹ̀ fún mi. Ìgbàgbọ́ tá à ń sọ nípa rẹ̀ yìí ó jẹ́ ìgbàgbọ́ ọmọ Ọlọ́run tí gbogbo àwọn tó ti di àtúnbí, àwọn tó ti di ẹ̀dá titun nínú Kristi Jésù tí wọ́n gbọ́dọ̀ ní. Ìgbàgbọ́ ọmọ Ọlọ́run là ń pè é, ìgbàgbọ́ Jésù. Irú tí Jésù ní gangan nínú ara rẹ̀, òun ni ìgbàgbọ́ tá à ń sọ nípa rẹ̀ yìí. Ṣé wá rí àlàyé ìgbàgbọ́ yìí? Òun ni gbogbo ohun tá à ń pè ní ajílẹ̀ tó wà nínú ìwé Pétérù yẹn, Pétérù kejì orí kìíní yẹn. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ 5 sí 7 fún wa pé ẹ fi ìwà rere kún ìgbàgbọ́, àti ìmọ̀ kún ìwà rere, àti àìrékọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrékọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù, àti ìfẹ́ ọmọnìkejì kún ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ kún ìfẹ́ ọmọnìkejì. Gbogbo ohun méje tí mo kà yẹn, òun ni àlàyé ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Tó bá fẹ́ mọ ohun tí ìgbàgbọ́ ọmọ Ọlọ́run jẹ́, kò ń ṣe pé mo lè ra ọkọ̀, mo lè ra ilé, mo lè ra ilẹ̀, kì í ṣe pé mo lè lọ sí ìlú òkè òkun, ìlú mìíràn, mo lè ti ilé dé ilé, ìletò dé ìletò, orílẹ̀-èdè dé orílẹ̀-èdè. Kì í ṣe ohun tí ìgbàgbọ́ ọmọ Ọlọ́run túmọ̀ sí nìyẹn o. Ohun tí ìgbàgbọ́ ọmọ Ọlọ́run túmọ̀ sí, òun ni gbogbo tí a ti kà, ohun méje tí a kà yìí tí a bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ fúnra wa láti ọ̀sẹ̀ tó kọjá, wípé ìgbàgbọ́ ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ látorí ìwà rere. Tó bá ti wá ní ìwà rere, wà wá nílò àti ní ìmọ̀. Oríta ìmọ̀ yẹn la dé ní òwúrọ̀ yìí, nínú ìsìn oríta ìmọ̀ yẹn la dé o. Ó sì gbọ́dọ̀ yé wípé ìgbàgbọ́ kò ń ṣe ohun ìmọ̀ tara ẹni nìkan, tàbí ohun tí a fi ń tán ìṣòro ẹni. Lóòótọ́ ìgbàgbọ́ lè tán ìṣòro rẹ o. Ìwé mọ́ sọ pé ohun gbogbo ni ṣíṣe fún ẹni tó bá gba Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ni, ohun gbogbo ni ṣíṣe. Ìgbàgbọ́ dàbí owó, ìgbàgbọ́ dàbí owó tí a lè ná. Ó dàbí àlàyé tí mo ṣe, mo fún àwọn elédè Gẹ̀ẹ́sì nígbà tá a ṣe ìsìn àkọ́kọ́ lónìí. Mo fún wọn ní àlàyé kan wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ tá a fi fún wa bí ẹ̀bùn tá a ní kó máa dàgbà nù wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ó dàbí ìgbà tá a fún wa lówó ni. Bí èèyàn bá fún wa ní ẹgbẹ̀rún náírà, tó bá fún wa ní ẹgbẹ̀rún náírà tó ní wípé kẹ́ lọ fi ra oògùn fún àwọn tó ń ṣàìsàn, kẹ́ wá dọ́jà, kẹ́ wá rí ohun mèremère, kẹ́ rí bàtà, kẹ́ rí ago, kẹ́ rí fóònù, kẹ́ rí aṣọ, kẹ́ rí ohun mèremère tí ẹgbẹ̀rún náírà yẹn náà lè rà. Ẹ wá wò wípé tọ̀, ẹni tó kúkú fún yín ní ẹgbẹ̀rún náírà, olówó ọlọ́rọ̀ ni, ó ní ọ̀pọ̀lọpọ̀ owó yẹn lọ́dọ̀ láti ná. Pàápàá oògùn tẹ́ ẹ fẹ́ lọ rà, ẹ̀yin kọ́ lẹ fẹ́ lò ó, àwọn kan ló ní kẹ́ wá fún. Ṣùgbọ́n ó ṣeé ṣe pé gbà tẹ́ dọ́jà ẹ ti pẹ́ ń bẹ bíbẹ̀ sí ń pa yín. Ẹ bá mówó tán ní kẹ́ fi ra oògùn fáwọn èèyàn tó ń ṣàìsàn kó má bàa kú. Ẹ bẹ̀rẹ̀ sí ní fi ra oúnjẹ, ẹ ra oúnjẹ tán, ẹ bẹ̀rẹ̀ sí ní fi ra aṣọ tó da fára yín, ẹ bẹ̀rẹ̀ sí ní fi ra bàtà, ẹ ṣáà bẹ̀rẹ̀ sí ní fi tán ìṣòro ara yín. Lóòótọ́ owó yẹn lè wúlò, ó ṣe é lò fún ohun tẹ́ ń lò fún, ṣùgbọ́n ìdí tá a ṣe fún yín lówó yẹn kọ́ yẹn. Ohun tá a fún yín láti fi owó ṣe, òun ló yẹ kẹ́ fowó ṣe. Ẹ mọ̀ pé tó ń bá ti fi ẹ̀sùn kànyàn nínú ara gan, pàápàá láàrin pẹ̀lú ìjọba àti àwọn èèyàn, láti fi ẹ̀sùn olè kan èèyàn rí pé ó ṣe owó báṣubàṣu, ọ̀pọ̀ ìgbà ìtumọ̀ rẹ̀ ní wípé bóyá fún ẹ ní owó kó lọ ra ìwé fún àwọn oníṣẹ́ ìjọba àbí àwọn oníṣẹ́ àdáni,
ṣùgbọ́n nígbà tí wọ́n fún ẹ lówó kó lọ fi ràwé ó lọ fi rake, wọ́n wá sọ fún ẹ wípé olè ló jà yẹn, pé ohun tá a fún ẹ lówó fi ṣe ò fi ṣe. Olóyìnbó pè ní misappropriation, olóyìnbó pè ní fraud. Wọ́n á sọ pé olè ló jà yẹn, nítorí náà ó yẹ kó ṣèdájọ́ fún ẹ kó lọ sẹ́wọ̀n. Kì í ṣe wípé kó lọ wá owó yẹn padà lásán nìkan, irọ́, kó lọ kọ́ ẹ̀kọ́, kó lọ kọ́gbọ́n, kó lọ kẹ́kọ̀ọ́ wípé ohun tó bá fúnyàn ní owó láti ṣe ló máa ń ṣe. Tí èèyàn bá ti tẹ̀lé ìdí tá a ṣe gbé nǹkan kalẹ̀, èyí ò tẹ́ lórí ọ̀rọ̀ ohun tá a gbé kalẹ̀ ni. Bí ọ̀rọ̀ ìgbàgbọ́ ṣe dà ní òde òní nìyẹn. Ìgbàgbọ́ wúlò fún ohun gbogbo. Èèyàn lè fi tán ìṣòro ara rẹ̀, èèyàn lè fi lò ó fún ohun tí èèyàn bá nífẹ̀ẹ́ sí tó fẹ́ràn. Àmọ́ kí ni ìdí gangan, àkọ́kọ́ ìdí tí a fi fún wa ní ìgbàgbọ́, tí a fi gbé ìgbàgbọ́ kalẹ̀? Bó tilẹ̀ jẹ́ pé a lè lo ìgbàgbọ́ láti tán ìṣòro, kò sì burú láti tán ìṣòro, àmọ́ ṣé à ń tán ìṣòro nìkan ni a sì ń gbàgbé ìdí tí a ṣe fún wa ní ìgbàgbọ́? À ń gbàgbé rẹ̀. Ìdí tí a ṣe fún wa ní ìgbàgbọ́, mo tilẹ̀ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa gan tá a wà lórí pẹpẹ tá à ń wàásù, tó jẹ́ wípé àwọn ìṣòro àwọn ènìyàn yóò máa mú wa lọ́kàn. A máa lo ìgbàgbọ́ wa nínú Ọlọ́run, orúkọ Jésù, à ń lo gbogbo àǹfààní ta nínú Olúwa láti fi tán ìṣòro àwọn ènìyàn, láti fi wò wọ́n sàn, láti fi dá wọn dè, láti fi sọ tẹ́lẹ̀ fún wọn, láti fi tú àṣírí ọ̀tánú ayé wọn, láti fi mú wọn kúrò nínú ìdè, mú wọn bọ́ sínú òmìnira. Àmọ́ a máa kọ ohun tí a fún wa ní ìgbàgbọ́ láti lò láti fi ṣe. Ìjèrè ọkàn wọn a máa pàtì. Ìjèrè ọkàn gangan, òun ni kókó ọ̀rọ̀ ìgbàgbọ́. Òun ni kókó ọ̀rọ̀ ìgbàgbọ́. Kì í ṣe pé ìgbàgbọ́ ò wúlò fún ìwòsàn, kì í ṣe pé ìgbàgbọ́ ò wúlò láti tán àìní, láti tán ọ̀dá, láti mú kí èèyàn kó dópin. Ó wúlò fún ohun gbogbo, àmọ́ ohun àkọ́kọ́ tí ìgbàgbọ́ gbọ́dọ̀ ṣiṣẹ́ fún òun ni ìjèrè ọkàn wa sí Ọlọ́run. Ọlọ́run gbọ́dọ̀ jèrè lórí ọkàn wa. A gbọ́dọ̀ jèrè ọkàn wa fún Ọlọ́run ní gbogbo ìgbà. Ohun tí ìgbàgbọ́ wa wúlò fún nìyẹn. Ìgbàgbọ́ jẹ́ ohun àmúyẹ àti àmúlò tí a fi ń gbé ilé ayé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà bí Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, gẹ́gẹ́ bí ẹni tí ó ti di àtúnbí, gẹ́gẹ́ bí ẹni tí ó gbé ìwà bí Ọlọ́run láyé, tó ń gbé ìgbésí ayé ọmọ Ọlọ́run láyé. Ohun tí ìgbàgbọ́ wà fún nìyẹn. Nítorí náà a gbọ́dọ̀ jẹ́ kí ìṣòro àwọn ènìyàn kí ó mú òkun lọ́wọ́ wa, tàbí ohun tó ń ṣe lágbàáyé kó mú òkun lọ́wọ́ wa débi wípé a máa gbàgbé àti jèrè ọkàn wọn. Bẹ́ẹ̀ ni, ibi tí ènìyàn bá ti rékọjá láti ikú sínú ìyè, láti òkùnkùn sí ìmọ́lẹ̀, ibi àkọ́kọ́ wípé wọ́n kọ́kọ́ fàyè wọn fún Jésù, ọjọ́ Jésù lóru àti olùgbàlà wọn, ibi tí ìjèrè ọkàn wọn ti bẹ̀rẹ̀ nìyẹn. Kì í ṣe ibi tó pin sí, kì í ṣe ibi tó parí sí, ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ó gbọ́dọ̀ tẹ̀síwájú nípa wípé Jésù gbọ́dọ̀ gba gbogbo ọkàn wọn fún ara rẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ ọba lórí ohun gbogbo tó wà ní ọkàn wọn. Ó gbọ́dọ̀ yọ̀ǹda ìpinnu wọn, èrò wọn, ìṣesí wọn, àníyàn wọn, ìtara wọn. Ó gbọ́dọ̀ yọ̀ǹda gbogbo rẹ̀ fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ohun tó ń jẹ́ ìjèrè ọkàn nìyẹn. Ohun tó nípọn jù láti jèrè lọ́kàn ọkàn ènìyàn burú jáì. Ohun tó lágbára jù, tó nípọn jù láti jèrè ọkàn, láti jèrè òun lọ́kàn. Òun ló mú kí Jésù wá kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni, láti jèrè ọkàn wa, pé tó bá rẹni tó ṣe fún ọ, o ò nílò àti kúkú ẹ̀ṣẹ̀ mọ́. O lè gba ìyà nípẹ̀kun, ìyà ayérayé lọ́wọ́ Jésù. O ò nílò àti kú mọ́. Ohun tí ìgbàgbọ́ wa nínú Ọlọ́run tó wà fún nìyẹn. Ìgbàgbọ́ tá a mú ká wà ní ìrẹ̀lẹ̀. Nígbà tí a bá ń ṣe àṣe tàbí a bá ń ṣe àṣeyẹ, a máa mọ̀ wípé orí ọ̀fẹ́ ló gbé wa débẹ̀. A máa mọ̀ pé aráàánú gbà ní, kì í ṣe nípa ipá wa àbí agbára wa, iṣẹ́ àánú ni. Ìgbàgbọ́ ló máa mú wípé tí a bá là nǹkan kọjá tí ò tẹ́ wa lọ́rùn, a máa ṣe kí ni ayì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orí ọ̀fẹ́ ló fún wa. Káwa náà rí nǹkan sọ wípé a là nǹkan kọjá. Báwọn apọ́sítélì ṣe rí ìlàkàkà nìyẹn, bó ṣe rí ìlàkọjá wọn ní ìdojúkọ wọn, bó ṣe rí ìṣòro ayé wọn nìyẹn, pé orí ọ̀fẹ́ ni pé bí a bá tiẹ̀ ń gàn mí lórúkọ Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé ọkàn rẹ̀ pòrúru, ọkàn rẹ̀ wà ní ìtẹríba nítorí pé ohun tó ń là kọjá ò dáa. À ń gàn nítorí orúkọ Olúwa, à ń gàn nítorí ohun tí ò ṣe déédéé, ó sì jẹ́ Kristẹni, ó wà ń banújẹ́. Má banújẹ́. Bàbá ń gàn nítorí ohun tí ò ṣe déédéé, tá bá ń gàn nítorí pé ò lówó, ò lọ́rọ̀, tá bá ń gàn nítorí pé ò bẹ́gbẹ́ mu, ò bẹ́gbẹ́ pé ohun tí wọ́n ní lóde ò ní. Ìwọ tó bá ní Jésù ti lóhun gbogbo,
má banújẹ́, mo fẹ́ kó lóye ohun tó ní, jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó wà ní àìrékọjá, jẹ́ kí ó wà lódìndín wípé o ní Jésù lóòótọ́ olóhun gbogbo, kì í ṣe ohun ayé yìí ló máa júwe ẹni tó jẹ́. Ọlọ́run ti sọ rere nípa tirẹ̀, ọmọ Ọlọ́run ni ó sì ní ohun gbogbo. Bí ìṣòro rẹ ò bá tiẹ̀ tán, bí ò bá kọjá, ìwọ gan wá kọjá, wá fi ìṣòro yẹn lẹ̀ sẹ́yìn. Òun la ṣe sọ pé dídùn ní ìrántí olódodo, nítorí pé olódodo nínú Kristi tó bá ti lọ, tá a bá rántí rẹ̀, a rántí ìgbésí ayé tí wọ́n gbé. Òun la ṣe mọ̀ pé bí ayé ìtìlẹ̀ burú tó, wọ́n gbé ìgbé ayé òdodo, wọ́n gbé ìgbé ayé wọn fún Kristi, la ṣe ń pè wọ́n ní olódodo. Nítorí náà Jésù gbé ìgbé ayé tó gbé fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ó gbé fún gbogbo ènìyàn, kò gbé fún ara rẹ̀, kò ní ìmọ̀tara ẹni nìkan. Ìgbàgbọ́ Ọlọ́run, ìgbàgbọ́ ọmọ Ọlọ́run kò ń ṣe ìgbàgbọ́ ìmọ̀tara ẹni nìkan. Òun ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ lónìí. Ohun tí wọ́n fi ìgbàgbọ́ ṣe ni pé láti mọ tara wọn nìkan. Kò sí ohun tó ní tó tẹ́ wọn lọ́rùn. Mo bá ní ohun kankan wá ní nǹkan mìíràn. Ẹ jẹ́ kí n fi ìtàn yín hàn yín nínú ìwé Matthew orí 19. Ohun tó ti jẹ́ wípé gbogbo àlàyé ìgbàgbọ́ ọmọ Ọlọ́run tí àpọ́stélì Pétérù ṣe fún wa ó bẹ̀ láti ìwà rere. Ìwà rere sì lẹ̀ṣọ́ ènìyàn. Tó bá lo nígbàgbọ́ tó ní ìwà rere, ìgbàgbé ló ní kò ń ṣe ìgbàgbọ́. Torí pé o ò lè ní ìwà mímọ́ láì ní ìwà rere. Ìwà mímọ́ bẹ̀ láti oríta ìwà rere. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ jẹ́yàn gidi kó níwà rere náà, kó níwà rere, kí o mọ̀ yàtọ̀ láàrin ire àti búburú, kí o yan rere, kí o kẹ̀yìn sí búburú. Bẹ́ẹ̀ ni ẹ ká nǹkan tí Jésù sọ fún arákùnrin ọlọ́rọ̀ yẹn. Ìwé Matthew wà nínú gbogbo ìrere, ìwé ìrere ló wà o, ṣùgbọ́n káwo títí ìwé Matthew orí 19 yẹn, ohun tó sọ máa ka ẹsẹ̀ 16 àti 17 fún wa. Sì kíyèsí ẹnìkan tọ̀ ọ́ wá, ó sì wí fún un pé olùkọ́ni rere, ohun rere kí ni èmi ó ṣe kí èmi kí ó lè ní ìyè àìnípẹ̀kun? Ìyè àìnípẹ̀kun pàápàá nílò ohun rere, torí pé ẹni tó mú ìyè àìnípẹ̀kun wá fún wa ẹni rere ni. Ẹ rí pé wọ́n pe Jésù, ọlọ́rọ̀ yẹn ó pe Jésù ní kíni? Olùkọ́ni rere. Ẹ gbọ́ bí Jésù ṣe dáhùn, ó sì wí fún un pé èéṣe tí ìwọ fi pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan, èyí ni Ọlọ́run ni ẹni rere. Ẹ mọ̀ pé ìwé mọ́ sọ fún wa pé Ọlọ́run dá àánú rẹ̀ ò sì nípẹ̀kun. Ẹni rere ni Ọlọ́run. Ṣùgbọ́n bí ìwọ bá ń fẹ́ wọ ibi ìyè, pa òfin mọ́. Ó ní kó bẹ̀rẹ̀ láti oríta ìwà rere, ní tó ń jẹ́ pa òfin mọ́ nìyẹn. Kí ni òfin tó máa pamọ́? Ó ní kó gbogbo òfin yẹn láti jẹ́ kíni? Láti ṣùrù dúdúdú. Tá wá sọ nínú gbólóhùn méjì. A sọ fún wa wípé ká fẹ́ràn Ọlọ́run. Òfin nìyẹn o. Ó ní pé wọ́n ní kí Jésù kó sọ òfin tó ga jù. Àkójá òfin. Ó ní kó sọ bá ti lè kó òfin já. Ó ní ìwé mọ́ sọ fún wa pé ìfẹ́ là kọjá òfin. Ìfẹ́ ni. Jésù ńgbà tó máa kọjá òfin yẹn, tó wá ṣàlàyé bófin ṣe jẹ́ ohun tó lè tọ́ka sí gbogbo ìpamọ́ òfin. Ó ní pé àkọ́kọ́ rú rẹ̀ ni pé ó máa fẹ́ràn Ọlọ́run. Ó máa fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn rẹ, pẹ̀lú gbogbo àyà rẹ, agbára rẹ, ipá rẹ. Ó máa fi fẹ́ràn Ọlọ́run Ẹlẹ́dàá rẹ. Ìkejì ni pé wàá wá fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ. Òfin nìyẹn. Ìyẹn ni pé ìwà rere, ibi ìwà rere ni ìyè àìnípẹ̀kun ti bẹ̀rẹ̀. Ibi ìwà rere ni ìwà mímọ́ ti bẹ̀rẹ̀. Ibi ìwà rere ni ìwà bí Ọlọ́run ti bẹ̀rẹ̀. Ohun tó sọ fún arákùnrin yẹn nìyẹn. Ìwé mọ́ sọ pé láìsí ìwà mímọ́ kò sẹ́ni tó máa rí Ọlọ́run wọn. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 sọ fún wa bẹ́ẹ̀ pé láìsí ìwà rere kò sẹ́ni tí ó máa rí Ọlọ́run wọn. Láìsí ìwà mímọ́ kò sẹ́ni tó máa rí Ọlọ́run. Ìwà mímọ́ sì bẹ̀rẹ̀ láti orí ìwà rere. Ó túmọ̀ sí pé nígbà tó bá di àtúnbí tán, ó gbọ́dọ̀ ní ìrònúpìwàdà kó kọ̀yìn sí ohun tó tọmọ́ ìwà búburú. Tó bá ti ní ìwà búburú tẹ́lẹ̀, ó gbọ́dọ̀ kẹ̀yìn sí, ó gbọ́dọ̀ ṣe mọ́. Ìwọ tó ń jalè gbọ́dọ̀ jáde mọ́. Ìwọ tó ń pààyàn, tó ń purọ́, ó gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ mọ́. Ó ń ṣe àgbèrè panṣágà, ohunkóhun tó bá kó máa ṣe, ó gbọ́dọ̀ ṣe irú rẹ̀ mọ́. Ó gbọ́dọ̀ yí padà, kó ronúpìwàdà, kó yí padà, kó pẹ̀yìndà, kó kẹ̀yìn sáyé sí èṣù sẹ́ṣẹ̀, kó wá kọjú sí Ọlọ́run tó ní bá lò, tó ní bá ṣe. Ìwà mímọ́ bẹ̀rẹ̀ láti ìwà rere. Bẹ́ẹ̀ ni, torí láìsí ìwà mímọ́ kò sẹ́ni tí ò rí Ọlọ́run wọn.
ó kàn jẹ́ ohun tó burú pé lóde òní ọ̀pọ̀lọpọ̀ ti rò wípé ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ òróró, ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ àti ẹ̀bùn ẹ̀mí àti iṣẹ́ Olúwa ohun tí a fi ń mọ ẹni tó ní òróró àbí ẹni tó ní ìgbàgbọ́ ni owó, ọrọ̀, ohun ayé yìí, dúkìá. Wọ́n ti tẹ́ńbẹ́lẹ̀ ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Wọ́n ti tẹ́ńbẹ́lẹ̀ débi pé wọ́n ti ń fi owó júwe ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Wọ́n ń fi ọrọ̀ dúkìá júwe ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Ohun tó burú jáì ni. Ó burú jáì, ó sì ṣe ohun tí ó ṣe káàánú sí. Ohun tó ṣe káàánú sí, ohun tó ṣe ní ìmí ẹ̀dùn sí. Irọ́ ni. Ó lè fi owó júwe ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Ó lè fi dúkìá tàbí ohun ayé yìí rọ́pò ìgbàgbọ́ tó yè koro. Ó lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ohun ayé yìí lè kọjá lọ. Ǹjẹ́ mọ̀ wípé èèyàn lè sọ ayé yìí, èèyàn lè sọ ọkàn rẹ̀ nù kó sì jèrè ayé. Èèyàn lè jèrè ayé yìí kó sì sọ ọkàn rẹ̀ nù. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ jèrè ọkàn rẹ̀, tí ó bá fẹ́ jèrè ọkàn rẹ̀ pẹ̀lú Ọlọ́run, ó ṣeé ṣe kó sọ ayé yìí nù kó má lérè láyé. Kí ayé yìí kó má yé. Kí ohun gbogbo láyé yìí kó má dàbí ohun ìpọ́njú. Kó má dàbí ohun tí kò tẹ́ni lọ́rùn tó. Bí ó bá tiẹ̀ rí àwọn èrè kan láyé yóò jẹ́ àwọn èrè ráńpẹ́ tàbí àwọn èrè díẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ tó ń jèrè ayé yìí, ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa, wọ́n ti sọ ẹ̀mí wọn nù. Wọ́n ti sọ ẹ̀. Torí pé ohun ẹnikẹ́ni tó bá rí tó bá ti ń fi ohun ayé ìjúwe ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, tó ń fi ayé ìjúwe iṣẹ́ Ọlọ́run, tó ń fi ohun ayé ìjúwe ohun tọ́lọ́run ń ṣe nínú ọkàn ènìyàn, ó ti sọ ọkàn rẹ̀ nù. Ó ti di onígbàgbé, kì í ṣe onígbàgbọ́ mọ́. Ó ti wọnú ayé lọ. Ó ti kẹ̀yìn sí Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ Jésù rà padà. Nítorí pé ìgbàgbọ́ ọmọ Ọlọ́run ohun tó nípọn ni, ohun tó ṣe iyebíye ni, ohun tí ò ṣe fi wé ohun ayé, òun ni ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Ìgbàgbọ́ ọmọ Ọlọ́run ò ṣe fi wé ohun ayé o. Torí ìgbàgbọ́ ọmọ Ọlọ́run nínú ọkàn wa, ìgbàgbọ́ ta ní, orúkọ rẹ̀ ní ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ìgbàgbọ́ Kristi, kò ṣe fi wé ohun ayé. Ìgbàgbọ́ tá a fi ń gbègbè sí ayé ọmọ Ọlọ́run ni, òun ni ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, à ń sọ nípa ajílẹ̀ ìgbàgbọ́ tí à ń pè ní ìmọ̀ lónìí. Ó ní Jésù ní ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 8, ó ṣe ní pé ṣé máa bá ìgbàgbọ́ láyé bí? Òótọ́ ló sọ. Kì í ṣe pé ṣó máa bá kìrìsìtẹ́nì, ṣé máa bá àwọn tó ń pariwo orúkọ rẹ̀ láti fi ṣe oríṣiríṣi kan, pàápàá àwọn tó ń pariwo orúkọ rẹ̀ láti fi wòsàn, láti fi ṣe ìdáǹdè, ṣe ìsọtẹ́lẹ̀. Irọ́. Ó ní pé ṣó máa bá ìgbàgbọ́ láyé, ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ìgbàgbọ́ tó yè koro, ìgbàgbọ́ tó yè koro tó nípọn, ìgbàgbọ́ tí ò ní ṣe pẹ̀lú ohun ayé, ṣó máa bá láyé. Òótọ́ ni, yóò ṣe iyebíye gan. Òun ló ṣe ní pé ká jà, ká dùn ìgbàgbọ́ yẹn, ká má sọ nù, ká má sọ ìgbàgbọ́ yẹn nù. Sọ̀rọ̀ mi yé, ká má sọ nù. Wíwọ́n máa sọ fún wa wípé ká fi ìwà rere kún ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Ó bẹ̀rẹ̀ láti orí ìwà rere. Ká wá fi ìmọ̀ kún ìwà rere. Báwo ni ọ̀rọ̀ ìmọ̀ ṣe jẹ́? Irú ìmọ̀ wo ló sọ nípa rẹ̀? Mo fẹ́ kó mọ̀ wípé ìmọ̀ pín sí méjì. Ìpele méjì ni ìmọ̀ wà. Mo fẹ́ fi hàn wá nínú ìwé Genesis orí 2. Ìpele méjì ni ìmọ̀ wà. Orí 2 ẹsẹ̀ 16 yẹn ẹ ká sáré kà á. 16 àti 17. Genesis orí 2. Ìpele méjì ni ìmọ̀ pín sí. Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí ó máa jẹ, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti ìmọ̀ búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀, kíkú ni ìwọ yóò kú. Tá bá ka èyí, tá bá tún ka orí 3, Genesis orí 3 ẹsẹ̀ 22 yẹn, ó máa fi yé wa wípé ìmọ̀ oríṣi méjì ló wà, ìpele ìmọ̀ méjì ló wà. Olúwa Ọlọ́run sì wípé wò, ọkùnrin náà dàbí ọ̀kan nínú wa láti mọ rere àti búburú. Ǹjẹ́ nísinsìnyí kí ó má bàa nawọ́ rẹ̀, kí ó sì mú nínú èso igi ìyè pẹ̀lú, kí ó sì jẹ, kí ó sì yè títí láé. Nítorí náà wọ́n lé òun àti ìyàwó rẹ̀ kúrò nínú ọgbà Édẹ́nì. Ìmọ̀ pín sí méjì. Ìmọ̀ àkọ́kọ́ ni ìmọ̀ tí ń pani,
ìmọ̀ tí ń pani ìyẹn ni ìmọ̀ ìta ń pè ní ìmọ̀ rere àti búburú. Ìyẹn ni igi ìmọ̀ rere àti búburú tí ó di èèwọ̀ fún Ádámù àti Éfà láti jẹ, tí èṣù lọ tàn wọ́n tí wọ́n sì jẹ, tí ìran àwọn ènìyàn sì ṣubú. Wọ́n kẹ̀yìn sọ́lọ́run, wọ́n ṣubú nínú oore ọ̀fẹ́ dòní olónìí tó wá nílò, tó gbogbo wa nílò ìràpadà, kán rà wá padà lọ́wọ́ èṣù àti ẹ̀ṣẹ̀ padà wá sọ̀dọ̀ Ọlọ́run. Ìmọ̀ kejì ni ìmọ̀ ìyè, ìmọ̀ tí ń múni yè tí a ń pè ní ìmọ̀ ìyè. Gbogbo wa la sì mọ̀ wípé Jésù Kristi ní igi ìyè yẹn. Jésù ní igi ìyè. Nítorí pé ó sọ fún wa nínú ìwé Jòhánù orí 11, ó ní òun ni àjíǹde àti ìyè. Nígbà tó ń bá Màtá sọ̀rọ̀, Màtá arábìnrin Lásárù àti Mary, Jòhánù orí 11 yẹn 55 kí ló sọ fún wa? Ó ní Jésù sì wí fún pé èmi ni àjíǹde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè, ẹnikẹ́ni tí ó ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìwọ gba èyí gbọ́. Jésù ó ní igi ìyè yẹn. Nítorí náà mo fẹ́ kí òye kí ó yé wa wípé ìmọ̀ ìyè òun ni ìmọ̀ tí a máa fi kún ìwà rere, tí a sì máa fi kún ìgbàgbọ́. Níwọ̀n gbà tó ti tẹ́wọ́ gba ìwà rere, tí o ti gba ìwà rere láàyè nínú rẹ, wípé ẹ̀rí ọkàn rẹ wà láàyè, ó mọ̀ yàtọ̀ nínú dáadáa àti búburú, ó sì ṣe ìpinnu wípé ó máa farajìn láti máa ṣe dáadáa, láti ní ìwà rere nínú sísọ, nínú èrò rẹ, nínú ṣíṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó ti di àtúnbí. Ohun tó wá nílò láti fi kún ìgbàgbọ́ ọmọ Ọlọ́run tó ń bẹ nínú rẹ ni wípé o nílò àti fi ìmọ̀ ìyè. Ìmọ̀ ìyè kí ló sì túmọ̀ sí? Ó túmọ̀ sí ìmọ̀ Ọlọ́run àti ti Kristi Jésù. Ẹ jẹ́ n ka ìwé Pétérù kejì orí kìíní yẹn fún wa, ẹsẹ̀ kìíní dé kẹta yẹn, kí a bá mọ̀ pé ìmọ̀ tó ń sọ nípa rẹ̀ ìmọ̀ Ọlọ́run ni o àti ìmọ̀ Kristi. Ìmọ̀ Ọlọ́run àti ìmọ̀ Kristi là ń pè ní ìmọ̀ ìyè, ìmọ̀ ìyè ayérayé. Nítorí pé nínú ìwé Jòhánù orí 10, kí n ka ìyẹn náà kí n tó ka Pétérù yẹn fún wa. Jòhánù orí 10 ẹsẹ̀ 10, ó ní olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Èmi wá, Jésù ló ń sọ̀rọ̀ yìí o, èmi wá kí wọ́n lè ní ìyè, àní kí wọ́n lè ní lọ́pọ̀lọpọ̀. Ìyẹn là ń pè ní ìyè ayérayé, ìyè tí a gbọ́dọ̀ ní lọ́pọ̀lọpọ̀. Ìyè bó ṣe wà nínú Ọlọ́run fún ara rẹ̀, ìyè bó ṣe wà nínú ọmọ Ọlọ́run fún ara rẹ̀. Òun ni ìmọ̀ tá a gbọ́dọ̀ ní lọ́kàn wa o, tá a gbọ́dọ̀ nínú ayé wa, pàápàá wa tá ti dàtúnbí, tá ti gbà láàyè kí ìgbàgbọ́ ọmọ Ọlọ́run nínú ayé wa kí ó dàgbà, tí a ń fi ajílẹ̀ ìwà rere kún ìgbàgbọ́, tí a sì fẹ́ fi ajílẹ̀ ìmọ̀ kún ìgbàgbọ́. Wọ́n á sọ fún wa pé ìmọ̀ ìyè yẹn lè à ń pè ní ìmọ̀ Ọlọ́run, Ọlọ́run tó dá ayé àti ọ̀run, àti ìmọ̀ Jésù Kristi tí ó rán wá sí ayé àti ọ̀run láti kú fún ẹ̀ṣẹ̀ èmi àti ìwọ àti gbogbo àgbáyé. Ẹ ń kà láti ẹsẹ̀ kìíní dé kẹta, Pétérù orí kìíní, Pétérù kejì orí kìíní yẹn. Ó ní Símónì Pétérù, ìránṣẹ́ àti àpọ́stélì Jésù Kristi, sí àwọn tí ó ti gba irú iyebíye ìgbàgbọ́ kan náà pẹ̀lú wa nínú òdodo Ọlọ́run wa àti ti Jésù Kristi olùgbàlà, kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bí sí fún yín nínú ìmọ̀ Ọlọ́run. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀? Ìmọ̀ Ọlọ́run àti ti Jésù Olúwa wa. Ìmọ̀ tó ń sọ pé ká fi kún ìwà rere yìí kì í ṣe ìmọ̀ owó, kì í ṣe ìmọ̀ wọn ti ayé yìí. Ohun tí a ń pè ní ìmọ̀ Ọlọ́run àti ìmọ̀ Jésù Kristi Olúwa wa, òun sì ni a ń pè ní ìmọ̀ ìyè. Ìwọ tí ò bá ní ìmọ̀ Ọlọ́run àti ìmọ̀ Jésù, o tí ì ní ìyè, o tí ì mọ̀ ohun tá à ń pè ní ìyè ayérayé o. Ó ní pé bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí ń ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run, ohun gbogbo tí ń ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run, ó wá nípasẹ̀ ìmọ̀ Ọlọ́run. Ẹ máa gbọ́ o, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ǹjẹ́ rí báyìí, òun fúnra rẹ̀ ló pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Nítorí náà a gbọ́dọ̀ mọ̀ wípé ìmọ̀ Ọlọ́run àti ìmọ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run ó ṣe kókó fún wa láti fi kún ìwà rere. Kí la máa nílò àti mọ̀ lọ́kàn wa nípa ìmọ̀ Ọlọ́run àti ìmọ̀ Jésù? Ẹni tó bá fẹ́ mọ̀ Ọlọ́run gbọ́dọ̀ mọ̀ Jésù, torí Jésù ní ìyè, ó ní ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sí ẹni tó lè wá sọ́dọ̀ Ọlọ́run Baba láṣẹ nípasẹ̀ rẹ̀.
nínú Jésù ni Ọlọ́run ń gbé, nínú Jésù ni gbogbo ohun tí a ń pè ní Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí wà, inú rẹ̀ ló wà. Torí Jésù ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú Ọlọ́run pátápátá fún wa, ẹni tí ó pé tí a bá ti ronú rẹ̀, tí a bá ti rí àti rí Ọlọ́run Baba, Jésù ni o. Bẹ́ẹ̀ ni, torí Ọlọ́run ló yọ̀ǹda lára rẹ̀ gangan fún wa, tí ó sì ní kó wá sáyé wá kú fún wa, òun la sì ń pè ní Jésù Kristi ọmọ Ọlọ́run. Nínú rẹ̀, kí ni ìmọ̀ tá a gbọ́dọ̀ ní nínú ìmọ̀ Jésù? A gbọ́dọ̀ ní ìmọ̀ ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ ní ìmọ̀ ìrètí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ ní ìmọ̀ ìfẹ́ ọmọ Ọlọ́run. Òun ló wà nínú ìwé Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 13. Ó ní lẹ́yìn gbogbo èyí tí a sọ, ohun mẹ́ta ló máa wà tí gbogbo nǹkan bá ti ré kọjá. Ohun mẹ́ta ló máa wà. Ẹ ká kà bẹ́ẹ̀ fún wa ká gbọ́. Kí ẹ má rò bóyá àròsọ, kì í ṣàròsọ o, Bíbélì ni. Kọ́ríńtì kìíní orí 13 ẹsẹ̀ 13. Ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ, àwọn mẹ́ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Nítorí náà, nínú ìmọ̀ Kristi, ohun tí o gbọ́dọ̀ mọ̀ ní ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Gbogbo ìgbà ló gbọ́dọ̀ rán ara rẹ létí pé ìgbàgbọ́ tó ń bẹ nínú rẹ kì í ṣe ìgbàgbọ́ ènìyàn, kì í ṣe ìgbàgbọ́ inú ara, ìgbàgbọ́ ẹ̀mí ni, ìgbàgbọ́ ọmọ Ọlọ́run là ń pè, ìgbàgbọ́ Kristi Jésù. Ìgbàgbọ́ Kristi Jésù nìkan ló lè wu Ọlọ́run. Ìgbàgbọ́ ọmọ Ọlọ́run nìkan ló lè ṣe kíni, ló lè wu Ọlọ́run. Ìgbàgbọ́ ọmọ Ọlọ́run nìkan ló lè ṣe kíni, ló lè wu Ọlọ́run o. Torí pé láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tó lè wu Ọlọ́run. Nítorí náà o gbọ́dọ̀ mọ̀ wípé nínú ìmọ̀ Ọlọ́run tó gbọ́dọ̀ ní, tó jẹ́ ìmọ̀ Jésù tó máa ní, ìgbàgbọ́ ọmọ Ọlọ́run tó máa ní, o gbọ́dọ̀ ní ìmọ̀ ìgbàgbọ́ ọmọ Ọlọ́run. Ìgbàgbọ́ tó wà nínú rẹ̀ kì í ṣe ìgbàgbọ́ láti tán ìṣòro nìkan, kì í ṣe ìgbàgbọ́ láti gba gbogbo wọn ayé yìí o, láti kó wọn ayé ìjọ, irọ́, kì í ṣe ohun tí ìgbàgbọ́ wà fún nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ lè ṣiṣẹ́ fún ohun tí à ń sọ yẹn, bẹ́ẹ̀ ni, àmọ́ ohun tí ìgbàgbọ́ wà fún àkọ́kọ́ rẹ̀ ni pé ìgbàgbọ́ ọmọ Ọlọ́run wà fún ìgbésí ayé ọmọ Ọlọ́run, kí o lè gbé ìgbésí ayé Ọlọ́run nínú ara, nínú ayé yìí láì ní ìfarapa, láì kó wà ní àìrékọjá, láì sí ìdàpọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ tàbí èrí òrìṣà tàbí èrí ẹ̀ṣẹ̀ tàbí èrí búburú, àwọn èrí ohun búburú, irọ́, pé kó wà ní mímọ́. Ọmọ Ọlọ́run wà ní mímọ́ láìlẹ́ṣẹ̀, ìwọ náà gbọ́dọ̀ wà ní mímọ́ láìlẹ́ṣẹ̀. Ohun tí ìgbàgbọ́ ọmọ Ọlọ́run wà fún nìyẹn, láti gbé ìgbésí ayé Ọlọ́run nínú ara, láti gbé ìgbésí ayé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ara láyé yìí títí a fi rí Jésù nínú ògo. Àkọ́kọ́ rẹ̀ nìyẹn. Ohun tó gbọ́dọ̀ ní ìmọ̀, ohun tó gbọ́dọ̀ ní ìmọ̀ tó fẹ́ fi kún ìwà rere, tí o sì fẹ́ fi kún ìgbàgbọ́ rẹ̀. Èkejì ni pé o gbọ́dọ̀ ní ìrètí. Máa fi yé wa nínú ìwé Jòhánù orí 17 ohun tí ìyà ayérayé ń jẹ́, máa fi yé wa láìpẹ́, máa fi hàn wá láìpẹ́. O gbọ́dọ̀ ní ìrètí wa, ó gbọ́dọ̀ jẹ́ ìrètí ògo Kristi. Ìwé máa sọ pé Kristi nínú wa ìrètí ògo ni. Ìwé máa sọ pé tó bá yẹ pé inú ayé nìkan láti ní ìrètí, ó rò pé òfo nínú òfo ni, àti tẹ́ni asán nínú asán ni wá. Torí pé ìrètí wa gangan kò sí nínú ayé yìí, kò sí nínú owó, kò sí nínú dúkìá, kò sí nínú ohun gbogbo tó ń bẹ nínú ayé yìí, ipò tàbí agbára. Ìrètí wa wà nínú Kristi Jésù ọmọ Ọlọ́run. Ó wà nínú alábàápín tá a jẹ́ nínú ògo Jésù. Nítorí pé ó rà wá padà láti jẹ́ alábàápín nínú ògo Kristi Jésù níwájú Ọlọ́run. Ohun tí ìrètí wa dálé lórí nìyẹn. Ìrètí wa gbọ́dọ̀ jẹ́ ìrètí tó wà ní Jésù. Ìfẹ́ wa sì gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ Kristi. Ìfẹ́ Kristi, bí Kristi ṣe ní ìfẹ́ sí Ọlọ́run ni ìfẹ́ wa gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ Kristi. Mo fẹ́ fi ìwé Jòhánù yẹn wá orí 17 yẹn nípa ohun tí ìyè ayérayé jẹ́. Mo sọ fún wa pé ìyè ayérayé jẹ́ ìmọ̀ Kristi. Ìmọ̀ Kristi. Ìmọ̀ Kristi sì ni ìmọ̀ Ọlọ́run. Ìwọ tó bá fẹ́ mọ Ọlọ́run dáadáa, o gbọ́dọ̀ mọ Jésù, torí Jésù ni yóò fi Ọlọ́run mọ̀ ọ́. Nígbà tí Jésù sì ti gòkè orí ọ̀run tó wà lọ́wọ́ ọ̀tún bàbá báyìí, tó bá fẹ́ mọ Jésù, o gbọ́dọ̀ mọ ẹ̀mí mímọ́. Tó bá dẹ̀ fẹ́ mọ ẹ̀mí mímọ́, o gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà. Bó ṣe rí nìyẹn. Ìwọ tó bá fẹ́ mọ ẹ̀mọ́ dáadáa, ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà ló fi mọ ẹ̀mí mímọ́. Nípa ọ̀rọ̀ Ọlọ́run tó gbàgbọ́, tó sì mú wá sínú ìṣe rẹ tọkàntọkàn pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn, pẹ̀lú ìwà mímọ́, òun ni ẹ̀mọ́ yóò fi farahàn ọ́, yóò fi lè máa bá ọ sọ̀rọ̀, tí ọ̀rọ̀ rẹ̀, ohun rẹ̀ yóò ṣe máa yé ọ. Nípa bẹ́ẹ̀ ni yóò ṣe fi Jésù wọ̀ ọ́. Nípa bó ṣe fi Jésù wọ̀ ló ṣe mọ̀ wípé lóòótọ́ ni Ọlọ́run ó ń gbé nínú wa, Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mọ́ ó ń gbé nínú wa. Jòhánù orí 17 yẹn ẹsẹ̀ 1 àti 2 kí ló sọ? Dé 3,
ó ní nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì gbé ojú rẹ̀ sókè ọ̀run, ó sì wí pé bàbá, wákàtí náà dé, yan ọmọ rẹ lógo, kí ọmọ rẹ kí ó lè yàn ọ́ lógo pẹ̀lú, gẹ́gẹ́ bí ìwọ ti fún un ní àṣẹ lórí ènìyàn gbogbo, kí ó lè fi ìyà nípẹ̀kun fún gbogbo àwọn tí ó fi fún. Ọlọ́run bàbá ló fi àṣẹ fún Jésù láti fi ìyà nípẹ̀kun fún gbogbo ènìyàn. Kí wá ní ìtumọ̀ ìyà nípẹ̀kun yẹn? Òní mo fẹ́ ká rí nínú ẹsẹ̀ kẹta yìí. Ó ní ìyè àìnípẹ̀kun yìí, ó ní ìyè àìnípẹ̀kun náà sì ni èyí, kí wọn kí ó lè mọ̀ ọ́. Ó túmọ̀ sí pé ìyè àìnípẹ̀kun jẹ́ ìmọ̀, kí wọn kí ó lè mọ̀ ọ́, ìwọ nìkan Ọlọ́run òtítọ́, àti Jésù Kristi ẹni tí ìwọ rán. Ó mo ṣe fi wá pé ohun tá a fẹ́ fi kún ìgbàgbọ́ ọmọ Ọlọ́run nínú ọkàn wa ni ìmọ̀ Ọlọ́run àti ti Jésù Kristi ọmọ Ọlọ́run. Nítorí pé ohun tí ìgbàgbọ́ ọmọ Ọlọ́run jẹ́ gangan, ohun tó wúlò fún gangan, ìtumọ̀ rẹ̀ ni pé láti lè gbé ìgbé ayé Ọlọ́run nínú ara, ìgbé ayé tí Ọlọ́run gbé tó fẹ́ ká gbé nínú ara, èyí tí a ti fi hàn wá, tí ọmọ Ọlọ́run Jésù Kristi ti gbé, tó ti fi hàn wá, tó ti fi àpẹẹrẹ rẹ̀ lélẹ̀ pé èèyàn lè gbé ìgbé sí ayé ènìyàn láì dẹ̀ṣẹ̀, láì lábàwọ́n, láì lóhun àbámọ̀. Ó lè gbé ìgbé ayé ìwà mímọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láyé yìí. Kò sí àwáwí o, bí Jésù bá gbé, kò sí àwáwí fún gbogbo wa. Ohun tó nílò ni ká gba Ọlọ́run gbọ́, ká sì kórìíra ẹ̀ṣẹ̀. Ohun tó nílò nìyẹn. Nítorí náà mo fẹ́ kí o mọ̀ wípé ìbéèrè tó nílò àti ìbéèrè ààrẹ ká tó gbàdúrà ni wípé lóòótọ́ ni mo fi ìwà rere kún ìgbàgbọ́ mi, tí mo sì fi ìmọ̀ kún ìgbàgbọ́ mi. Ìmọ̀ kí ni mo fi kún ìgbàgbọ́ mi? Ṣé ìmọ̀ ọmọ Ọlọ́run ni? Ṣé ìmọ̀ Ọlọ́run ni àti ìmọ̀ Kristi Jésù ọmọ Ọlọ́run? Tó bá yẹ pé mo wá fi ìmọ̀ Jésù kún ìgbàgbọ́, bá yẹ pé lóòótọ́ ni mo fi ìmọ̀ Jésù Kristi kún ìgbàgbọ́, ta ni mo gbàgbọ́ pàápàá? Ṣówó ni mo gbàgbọ́ àbí ọmọ Ọlọ́run Jésù Kristi? Ta ni ìrètí mi pàápàá? Ṣé owó ni ìrètí mi, àbí ohun tí àwọn ènìyàn sọ, àbí àbátan kan ni, àbí òbí mi ni, àbí Jésù ni ìrètí mi? Ta ni ìfẹ́ ìjìnlẹ̀ ọkàn mi? Ṣé ohun ayé yìí ni àbí Ọlọ́run ni? Ìbéèrè tó nílò àti ìbíra rẹ nìyẹn. Torí ohun tí ìgbàgbọ́ ń ṣiṣẹ́ nínú ọkàn rẹ fún nìyẹn, wípé gbogbo ọkàn rẹ kí á jèrè rẹ̀ fún Ọlọ́run. Nítorí pé ibi tí ìṣúra èèyàn bá wà, ibẹ̀ ni ọkàn èèyàn yóò wà. Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ìṣúra rẹ tó ṣe iyebíye jù. Ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ìṣúra rẹ tó ṣe iyebíye jù. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ohun ayé yìí ò jọ lójú. Kò sí bí ohun ayé yìí ṣe lè rí, ó ṣe lè jọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lójú, kò gbọ́dọ̀ jọ wọ́n lójú. Torí pé ìwọ ti ní ohun tó ju ti ayé lọ. O ti ní Jésù, o ti di àtúnbí. O ti ní Jésù, o ti ní Olúwa, o ti ní Ọlọ́run. O ti ní Ọlọ́run tó dá ayé àti ọ̀run. O ti pè ọ́ ní ọmọ rẹ̀. O ti jẹ́ bàbá fún ọ. Tó túmọ̀ sí wípé bí ayé yìí bá dópin, ó ń padà lọ sọ́dọ̀ rẹ̀. Bí ayé yìí bá dópin, bí a bá sọ gbogbo dọ̀tun, ó máa bá a jọba. Ìwọ náà wà nínú ògo rẹ̀. Wàá bá a jókòó lórí ìtẹ́ ògo rẹ̀. Ìwọ náà bá a ṣe ayé titun àti ọ̀run titun. Ìwọ náà bá a nípìn nínú ìyà ayérayé tó ń bọ̀ fún gbogbo àwọn tó gba Jésù Kristi gbọ́ ní Olúwa àti olùgbàlà wọn. Ìwọ tí o bá ń gbọ́ mi, tó bá mọ̀ lọ́kàn rẹ wípé òótọ́ ni ohun tí ẹ sọ, pásítọ̀, àlùfáà, òótọ́ ni ohun tí ẹ sọ. Èmi ò fọkàn sí mọ́ o. Èmi ti fi Jésù sílẹ̀ o. Mo ti fi mí kí ẹ ronú ìwà rere débi tí máa ronú ìmọ̀ Ọlọ́run. Ìmọ̀ tí mo fi ń darí ayé mi báyìí kì í ṣe ìmọ̀ Ọlọ́run tàbí ìmọ̀ ọmọ Ọlọ́run. Ìmọ̀ tara ẹni nìkan ni. Ìmọ̀ èṣù ni. Ìmọ̀ bó bá ṣe wá la ṣe ń ṣe é ni. O lè gbé, o lè gbà ni. O ní ìmọ̀ tí mò ń lò. Ìwọ tó bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀, o nílò àti ronúpìwàdà kankan. Bó ṣe ń gbọ́ mi lónìí, o nílò àti pe èrò ọkàn rẹ wálé kó o wá ronúpìwàdà pé ìjọba ọ̀run má kù sí dẹ̀dẹ̀. Ẹni tí ò bá ronúpìwàdà ò lè bá Jésù jọba o. Ẹni tí ò bá ronúpìwàdà ò lè ní ìrètí. Tí ò bá ti ní ìrètí Ọlọ́run, ò ní ìrètí rárá nìyẹn. Tó bá sì ní Ọlọ́run láyé, o wà lófo, o wà lófìfo, o sì wà ní ìhòòhò. Kò sí ohunkóhun tí ó tọmọ ìgbàlà láyìíká rẹ o. Ó túmọ̀ sí pé èṣù ló ń ṣọpẹ́ aláyé láyìíká rẹ ni. Ó jẹ́ ohun tó gbọ́dọ̀ ṣe ní pàjáwìrì láti fayé rẹ fún Jésù. Ìwọ tó bá sì ti pẹ̀yìndà tẹ́lẹ̀, o gbọ́dọ̀ padà wálé pé Ọlọ́run dáríjì mi. Mo pẹ̀yìndà lóòótọ́, dáríjì mi, mo ti padà wálé. Ìwọ tó bá ń gbọ́ mi tó fẹ́ ṣe ìpinnu yìí, mo fẹ́ kó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ mi tó wà. Tẹ́wọ́ rẹ síwájú tàbí kó wà lórí ikùn rẹ. Kó sọ àdúrà yìí pẹ̀lú mi. Kó sọ pé Jésù Kristi, Ọlọ́run bàbá mi o. Mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Ó sì bá mi lálejò dáadáa. Ọ̀rọ̀ rẹ fi ọwọ́ tọ́ mi. Nítorí náà,
mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ. Ó yá ìwọ ẹ̀ṣẹ̀ tó bá mọ̀ láti sọ àti tó bá rántí máa jẹ́wọ́ rẹ̀. Mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ. Ọlọ́run bàbá mi dáríjì mi lórúkọ Jésù, dáríjì mi, wẹ̀ mí mọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Láti òní lọ mo jẹ́wọ́ rẹ Jésù Kristi ní Olúwa mi àti olùgbàlà mi. Mo fàyè gbà ọ́ lọ́kàn mi láti jọba nínú ọkàn mi. Mo kẹ̀yìn sí èṣù, mo kẹ̀yìn sáyé, mo kẹ̀yìn sára. Láti òní lọ mo sọ tọkàntọkàn wípé Jésù Kristi ni Olúwa. Mo sì gbàgbọ́ pé lóòótọ́ ló wá sáyé láti kún fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run sí ọwọ́ ọ̀tún Baba láti máa ṣìgbà fún gbogbo ènìyàn. Láti òní lọ ẹ kọ orúkọ mi lọ́tun sínú ìwé yìí. Ẹ tẹ́wọ́ gbà mí, ẹ sọ mí di àtúnbí, ẹ sọ mí di ẹ̀dá tuntun ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó bá gba àdúrà yẹn tọkàntọkàn, tí àdúrà yẹn tó mókun lọ́kàn rẹ, tó sunkún tì í, ìwọ yẹn lẹ̀ mọ́ wá o, ẹ mọ́ ṣíjìbọ̀ ẹ, ìwọ yẹn la sọ di títún, ìwọ yẹn la sọ di ọ̀tun. Mo sì gbàdúrà fún ọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Olódùmarè, gẹ́gẹ́ bí àpọ́stélì ìgbà ìkẹyìn, àpọ́stélì ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ àti wòlíì ìtọ́ni rẹ̀, wípé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ la dáríjì ọ́, a kọ orúkọ rẹ sí inú ìwé yìí. Mo gbàdúrà fún ọ pé ohun gbogbo di ọ̀tun fún ọ. Kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ. Tabari àìsàn náà agbára rẹ ó fi ayé rẹ sílẹ̀. Abáre ohun tí ò ṣe déédé ó bẹ̀rẹ̀ sí ní ṣe déédé. Láti òní lọ lórúkọ Jésù, oore ọ̀fẹ́ àti dúró nínú ìwà mímọ́, ìwà rere, nínú ìmọ̀ Ọlọ́run lórúkọ Jésù ó dé bá ọ lálejò, kó wọnú ayé rẹ lọ. O ò ní bọ́ sínú ẹ̀ṣẹ̀ mọ́, o ò ní bọ́ sínú ayé mọ́. Láti òní lọ ó di àtúnbí lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo kí ọ kú oríire o. Wọ́n tó bá ṣe ìpinnu tó sì gbàdúrà yẹn, tí ọkàn rẹ, tí ayọ̀ Jésù Kristi tó wọnú ọkàn rẹ lọ nítorí pé o fàyè rẹ fún Jésù, mo kí ọ kú oríire. Kọ sí wa, jẹ́ kí n mọ̀ pé o ṣe, kí n lè gbàdúrà fún ọ, kí n lè fún ọ ní ẹ̀bùn kékeré, ìwé tí mo ní láti fún ọ. Wọ́n fún àwọn ènìyàn tó bá fàyè wọn fún Jésù ní àwọn ìwé tí wọ́n á fi mú ọ dàgbà nínú ẹ̀mí láti mọ Ọlọ́run Ẹlẹ́dàá wọn sí. Pàápàá mo fẹ́ràn àti máa gbàdúrà fún àwọn ènìyàn tó bá fàyè wọn fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa ní gbogbo ìgbà. Mo fẹ́ kí o jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn tí mo máa gbàdúrà fún. Kọ sí wa, jẹ́ ká mọ̀ pé lóòótọ́ lónìí o fàyè rẹ fún Jésù nítorí pé o darapọ̀ mọ́ wa nínú ìsìn yìí. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá mú ọrẹ wá láti fi fẹ́ràn Ọlọ́run, láti fi júbà Ọlọ́run lónìí, fi ọrẹ yẹn sílẹ̀ kó fi síwájú pẹpẹ, kó fi síwájú pẹpẹ. Bó o ṣe lè ṣe, àwọn ọmọ ìjọ wọn á fi sórí pẹpẹ báyìí. Bó o ṣe lè ṣe, fi ọrẹ yẹn síbẹ̀ kí o sì jẹ́ ká mọ̀ wípé Jésù Kristi òun ni Olúwa lórí ọrẹ rẹ, ohun ìní rẹ àti dúkìá rẹ. Mo fẹ́ gbàdúrà fún ẹ lórúkọ Jésù lónìí. Ọlọ́run á fi ọrọ̀ kẹ́ ẹ, Ọlọ́run á fi owó kẹ́ ẹ. O gbọ́ mi dáadáa sà, lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lásìkò yìí, ní sáà yìí, owó Ọlọ́run á fi kẹ́ ẹ, ọrọ̀ Ọlọ́run á fi kẹ́ ẹ. Gbogbo ohun rere láyé tí ìwé mọ́ sọ pé yóò máa tẹ̀lé wa nígbà tá a bá tẹ̀lé Jésù, yóò máa lépa wa nígbà tá a bá lépa Jésù. Lórúkọ Jésù Ọlọ́run á fi yí ọ ká kó o tó pé ogún ènìyàn, ọgọgọ̀rún ènìyàn yóò dá ọ lóhùn. Ní gbogbo ọ̀nà lọ́lọ́run á fi kẹ́ ẹ. Mò ń gbọ́ létí mi ni o wípé àwọn tó wà lóní ìsìn Ọlọ́run máa kẹ́ wọn. Pàápàá lọ́sẹ̀ yìí, mo súre fún ọ lọ́sẹ̀ yìí. Ó yá di ẹni ìbùkún fún ìwọ tó ti ń sunkún, tó ti sunkún sẹ́yìn. Lórúkọ Jésù omijé rẹ kí ó parẹ́. Ọlọ́run nu omijé rẹ nù. Lórúkọ Jésù Ọlọ́run pa ẹlẹ́rìn ayọ̀. Lórúkọ Jésù lọ gbọ́rò yẹn ayọ̀. Àwọn àǹfààní tí yóò yí ayé rẹ padà sí dáadáa, tí yóò mú ọ bọ́ sínú ìpele ògo tó kàn, ìpele agbára tó kàn, ìpele iyì tó kàn, ìpele ẹ̀yẹ tó kàn. Lórúkọ Jésù àwọn àǹfààní yẹn mo yọ̀ǹda ẹ̀ fún ọ, mo yọ̀ǹda rẹ̀ fún ọ. Lórúkọ Jésù àwọn áńgẹ́lì Olúwa ó bá ọ lálejò. Wọ́n ṣe àtúnṣe tó nílò àtúnṣe nínú ayé rẹ. Láti òní lọ ìtàn rẹ ó di rere, ó di rere o. Ìtàn rẹ di rere. O ò ní kábàámọ̀ wípé o wáyé, o ò ní kábàámọ̀ wípé o mọ Ọlọ́run, o ò ní kábàámọ̀ wípé o ń ṣe Ọlọ́run. Wàá jèrè ìgbàgbọ́ rẹ. Mo pa láṣẹ, ọ̀tá ò ní rí ọ mú o, ọwọ́ ọ̀tá ò ní bá ọ, ọwọ́ ayé ò ní bá ọ. Lábẹ́ bó ti wù kó rí, ògo Olúwa kó ṣíji bọ̀ ọ́, iná Olúwa kó ṣíji bọ̀ ọ́, àti ìwọ àtẹbí rẹ, iná Olúwa kó ṣíji bọ̀ ọ́. Ọ̀sẹ̀ yìí yóò fọ ohun rere fún ọ àti gbogbo ẹbí rẹ. Lábẹ́ bó ti wù kó rí, bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ bá mi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ká tún tẹ̀síwájú nínú ajílẹ̀ ìgbàgbọ́, ajílẹ̀ ìgbàgbọ́, ajílẹ̀ ìgbàgbọ́. Òní a sọ nípa ajílẹ̀ ìgbàgbọ́ tí a ń pè ní ìmọ̀. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ rí ohun tá a sọ nípa rẹ̀. Ẹ bá mi pàdé, ẹ já sí oore ọ̀fẹ́ lápapọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Fẹ́ mọ́ ti Bàbá àti ìdàpọ̀ tẹ̀ mọ́ tí ó sì kalẹ̀ kí wọ́n bá a gbé láti sìn lọ àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, ire o.